wa ó ń bí òun nínú ayé wa lòun fẹ́ mú sọ ẹnu gbogbo ẹni tá a bí nínú obìnrin àbíṣe la fàbẹ́ gbé jáde nínú ìyá rẹ̀ tó bá lóògùn ayé wa lòun fẹ́ tẹ̀rì ogun ọ̀run máa sàràpà gbogbo wọn ni. bẹ́ẹ̀ ni bí Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ bí wọ́n ti parẹ́ sínú òkun pupa bẹ́ẹ̀ ni gbogbo ogun kógun tó bá dìde sí wa bẹ́ẹ̀ ni gbogbo wọn máa parẹ́. bẹ́ẹ̀ ni Báláámù wòlíì nígbà tí Bálákì ọba ránṣẹ́ sí pé kó wá gbé àwọn ọmọ Ísírẹ́lì rèé a sọ fún wa wípé ní bó ṣe ń pe èpè jáde lẹ́nu báyìí ìre ló ń jáde lẹ́nu rẹ̀. Bẹ́ẹ̀ni níta ni ó sọ tí ó ṣe nígbà tọ́lọ́run ò pàṣẹ rẹ̀ gbogbo ń tá a pàṣẹ sínú ayé wa tọ́lọ́run ò sọ sínú ayé wa tá a tẹnu àwọn èèyàn sọ látara ìkórìíra láti ara ìlara oríire wa gbogbo ẹ̀ pátápátá yóò padà síbi tó ti wá ni. Bíbélì ní nígbà tí àwọn ọ̀tá mi dìde sí mi láti jẹ ẹran ara mi wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú gbogbo àwọn tó bá dìde ogun sí a sọ́mọ wa nítorí ògo wọn gbogbo wọn mọ̀ kọsẹ̀ wọ́n mọ̀ ṣubú ni. Àti ìrandíran wọn ò ní gbérí gbogbo ẹni ó bá lógo ayé wa lòun fẹ́ tẹ̀ mọ́lẹ̀ Ọlọ́run ó bá ní tẹ gbogbo wọn rì Ọlọ́run ó dojú gbogbo wọn bolẹ̀ yànyàn bó ti dojú ogun Fáráò lulẹ̀ ní gbogbo wọn parẹ́ sókun pupa bẹ́ẹ̀ làwọn ọ̀tá wa mọ̀ parẹ́ gbogbo àtàbálẹ̀wà náà fẹ́ dìde ogun sí ogun ọ̀run ó dìde ogun sí wọn. Bẹ́ẹ̀ ni tá a bá rí ipá tàbí agbára kankan nínú afẹ́fẹ́ ni nínú omi ni nínú igi ni nínú àpáta ni tá a rọ tá a wá ní orúkọ Jésù tí a kò rí tá a gbé dìde lòdì sí àwa àti iṣẹ́ ìránṣẹ́ àti ìpín àyànmọ́ ògo ayé wa àtàwọn ọmọ wa gbogbo agbára bẹ́ẹ̀ wọ́n mọ̀ wọnú ìgbèkùn ni wọ́n mọ̀ wọnú ìdè lọ wọn ò ní gbérí mọ́. Bẹ́ẹ̀ ni torí Bíbélì sọ pé a fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ pátápátá ó ní orúkọ Jésù gbogbo ẹkún kó máa wólẹ̀ gbogbo ẹkún inú omi tinú igi tinú àpáta tinú ilẹ̀ tinú afẹ́fẹ́ gbogbo wọn máa wólẹ̀ ni. At the mention of the name of Jesus every knee will continue to bow. Gbogbo tí a bá ní ń bínú ògo wa ń bínú àṣeyọrí wa ọ̀fẹ́ ẹ̀jẹ̀ àtẹ̀síwájú ogun ọ̀run ó gbé wọn dè yóò tì wọ́n mọ́lé wọ́n wà ní àtìmọ́lé títí ayérayé àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ ni ó lé ìgbìmọ̀ náà kì yóò lè dúró gbogbo ìmọ̀ tá a gbì nítorí tiwa tó lòdì sí ìfẹ́ Ọlọ́run fáyé wa gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run máa bàjẹ́. Ohun tó ń fi májẹ̀mú ba májẹ̀mú jẹ́ tó ń fi májẹ̀mú tún májẹ̀mú ṣe tó ń fi májẹ̀mú pa májẹ̀mú rẹ́ tó ń fi májẹ̀mú tún májẹ̀mú ṣe gbogbo májẹ̀mú tá a gbé dìde lòdì sí ayé wa májẹ̀mú àgbélébù ó ba gbogbo ẹ̀ jẹ́. Ó ló sì ti ba májẹ̀mú náà jẹ́ ìta akọ lòdì sí wa ó ló ti kàn má àgbélébù gbogbo májẹ̀mú òdì tó lòdì sí ògo wa kí gbogbo wọn mọ bàjẹ́ gbogbo àwọn obìnrin tá a ti tẹ ògo wọn rì tá a ti tẹ ipá wọn rì tá a ti tẹ iṣẹ́ ìránṣẹ́ wọn rì tá a ti tẹ agbára wọn rì nítorí pé wọ́n wọ lọ ilé ọkọ Olúwa bẹ̀rẹ̀ sí ní tú wọn sílẹ̀ látòní lọ. Gbogbo àwọn ọkùnrin narcissist tí wọ́n ti tẹ ògo àwọn obìnrin rì nípa agbára ìjì ọ̀dọ́ àgùntàn a bẹ̀rẹ̀ sí ń tú àwọn obìnrin yẹn sílẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé àkéte iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé àkéte àṣeyọrí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe rere a bẹ̀rẹ̀ sí ń gbóhùn wọn ògo wọn bẹ̀rẹ̀ sí ń fọhùn lókè ayé wọn bẹ̀rẹ̀ sí ní ṣe rere nítorí pé a kọ́ pé orí ni àwa á ṣe àwa kì yóò jẹ́ ìrù ó ní àwa yóò jẹ́ orí àwa kì yóò sì jẹ́ ìrù ó ní àwa ọmọ lékè sáá níjọ́ ọjọ́ wa gbogbo àmọ́ lékè ni gbogbo ogun tó bá lóun ó dìde sí a gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́ máa tẹ̀rì. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní tí ò sẹ́ni tó lè tì í gbogbo ẹni tó bá lóun fẹ́ dìde lòdì sí ògo ayé wa tó lógo wa lòun fẹ́ mọ́ tẹ̀rì Ọlọ́run ó tẹ gbogbo wọn rì gbogbo àwọn ògo tá a ti tẹ̀ bá tá a jẹ́ kí wọ́n ṣe rere gbogbo àwọn ògo yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe rere látòní lọ táwa bá wà lábẹ́ àwọn ọkùnrin kan tí wọ́n sì ń jẹ́ ká máa ṣe rere ó túmọ̀ sí pé àwọn ọkùnrin alálùbáríkà ṣì kù tí wọ́n fẹ́ ìṣerere obìnrin nítorí àwọn ọkùnrin olóríire a tú àwọn obìnrin sílẹ̀ kúrò lábẹ́ àwọn ọkùnrin olòṣì. Bẹ́ẹ̀ ni ó sì rí nítorí ó ní bá a bá sọ nǹkan ní ayé ó là ń fìdí rẹ̀ múlẹ̀ lọ́run ni. Bẹ́ẹ̀ ni nípa agbára ìjọ̀dún àgùntàn ńlá wá fi wá nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù la fi ń sọ gbogbo ògo àwọn obìnrin gbogbo àwọn obìnrin alọ́lá gbogbo àwọn obìnrin alálùbáríkà tí wọ́n ti ń ṣìrú nítorí wípé ní ọkọ ò jẹ́ kí wọ́n ṣe rere a tú wọn sílẹ̀ ní ọ̀sán yìí lórúkọ Jésù gbogbo ipá àti agbára Sátánì àti ìbòjú òkùnkùn tí àwọn ọkùnrin tó jẹ́ narcissist tí wọ́n jẹ́ àwọn ọkùnrin ẹlẹ́mìí èṣù tí wọ́n fi dí àwọn obìnrin lójú láti má jẹ́ wọn ṣe rere láyé a bà gbogbo ipá àti agbára náà jẹ́ nípa ìjì ọ̀dọ́ àgùntàn nítorí ìnira
ìjìyà, ikú àti ikú orí igi àgbélébù. A pàṣẹ ìtúsílẹ̀ fún gbogbo àwọn obìnrin tí wọ́n wà nínú ìgbèkùn àwọn ọkùnrin òfò. A tú wọn sílẹ̀ lórúkọ tó ju gbogbo orúkọ lọ. Bẹ́ẹ̀ ni, ó ní orúkọ Jésù kí gbogbo ẹkún kó máa wólẹ̀. Gbogbo àwọn ẹkún ìkà, gbogbo àwọn ẹkún tán láwọn pa wá tògótògó, a bà gbogbo wọn jẹ́ ní wákàtí lórúkọ Jésù, wọn mọ̀ bàjẹ́ ni. Gbogbo ẹni tó bá ní ògo wa lòun fẹ́ gbàpò tí jókòó tì, ògo wa lòun fẹ́ jókòó tì, tóun fẹ́ fi ṣe agbèjì ara ayé òun. Òun ò ní jẹ́ kóun wá fọhùn òkè, òun ò ní jẹ́ kó gbowó fọhùn òkè. A fi gbogbo wọn bú, a fi wọ́n ré nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lórúkọ Jésù kí gbogbo wọn mọ̀ díbàjẹ́. Gbogbo ipá àti agbára Sátánì lórí ayé wa, a bà gbogbo wọn jẹ́ ní orúkọ Jésù kí gbogbo wọn mọ̀ bàjẹ́. Gbogbo àwọn ògo tó ń sunkún tó wà nínú kọ̀rọ̀, tó wà nínú ìgbèkùn, gbogbo wọn la tú wọn sílẹ̀. Gbogbo àwọn chain òkùnkùn, àwọn ẹ̀wọ̀n òkùnkùn tá a fi so àwọn ènìyàn mọ́lẹ̀ nítorí ògo ayé wọn, gbogbo àwọn ẹ̀wọ̀n náà já ní wákàtí lórúkọ Jésù. Tóra sọ fún wa wípé ó gbìmọ̀ nǹkan ní ayé, a ó sì fìdí rẹ̀ múlẹ̀ lọ́run. Ó lóhun tá a bá ti dè láyé a dè lọ́run, ohun tá a bá tú láyé a tú lọ́run. A tú gbogbo àwọn tó wà nínú ìgbèkùn kan tàbí òmíì sílẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí lórúkọ Jésù kí wọ́n máa gba ìtúsílẹ̀. Gbogbo ipá àti agbára tó so àwọn obìnrin mọ́lẹ̀, tó so ògo wọn mọ́lẹ̀, tó so wọ́n rọ̀, tó so wọ́n kọ́, tí ò jẹ́ ká rí ògo wọn nítorí pé a gbé wọn kalẹ̀ kí ògo wọn kó lè máa ran àwọn ògo míì lọ́wọ́. Àwa ti wá dè wọ́n mọ́ ìgbèkùn nítorí wípé ní àjẹ́ kí wọ́n jáde. Àìjáde wọn ó wá ń dí àwọn ògo míì lọ́wọ́ lórúkọ Jésù. Gbogbo wọn a tú wọn sílẹ̀ lónìí. Gbogbo ipá àti agbára ìgbèkùn tí àwọn obìnrin wà láti má jẹ́ kí ògo wọn búyọ, a tú gbogbo wọn sílẹ̀ ní orúkọ Jésù. Nígbà tí àwọn ọkọ rere bí àwọn bàbá Sọjí Àlàbí, àwọn ènìyàn rere wà tí àwọn obìnrin ń ṣe rere lábẹ́ wọn, ó túmọ̀ sí wípé ní àwọn ọkùnrin rere wà tí wọ́n jẹ́ kí obìnrin ó ṣe rere lábẹ́ wọn. Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣe pàṣípààrọ̀ àwọn èèyàn. Yóò mú àwọn olórí burúkú kúrò nínú ìgbé ayé àwọn obìnrin, yóò fi olóríire rọ́pò wọn, kógo ayé wọn ó lè tàn, ká lè pọ́pùléètì ìjọba ọ̀run láti ara wọn. Gbogbo àwọn ọkùnrin àbí obìnrin àbí ọmọdé àbí àgbà tàbí nínú obìnrin àbáfẹ́fẹ́ gbé jáde tó bá lógo wa ò ní búyọ, tó ní ohùn wa kò ní jákè, lórúkọ Jésù àtẹ̀wọ́n rì. Ìgbìmọ̀ mẹ́ta tó dìde sí Mósè, ẹ̀mí mímọ́ bínú ilẹ̀ ńlá ló gbé wọn mì. Gbogbo ẹni tó bá lógo ayé wa ló ń fẹ́ jókòó lé, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ bínú ilẹ̀ ńlá ló gbé gbogbo wọn mì. Bẹ́ẹ̀ ni, á gbé àkéte wa, á bẹ̀rẹ̀ sí ní rìn. Gbogbo àwọn tá a ti kírípù ògo wọn, tá a ti sọ wọ́n di ẹni lélẹ̀, gbogbo àwọn tá a ti sọ di ẹbìrùn tí wọn ò lè rìn, tí wọ́n kírípù nípa tara nípa tẹ̀mí, lórúkọ Jésù á tú wọn sílẹ̀ ní wákàtí yìí. Gbogbo ipá àti agbára Sátánì lórí wa, lórí ayé wa, lórí ògo wa, lórí iṣẹ́ wa, a dúró lórí àgbélébù, àtẹnubọ ẹ̀jẹ̀ Jésù, àfẹ̀yìntì àgbélébù, a sọ ní wákàtí pé gbogbo ipá àti agbára Sátánì lórí ayé wa ó dìbàjẹ́. Gbogbo àwọn tá a ti sọ di ẹbìrùn lórúkọ Jésù wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn. Gbogbo àwọn ẹni ibi tí wọ́n so ògo ayé àwọn obìnrin kọ́, tí wọ́n ní àní gbóhùn àwọn obìnrin, ògo wọn ò ní fáwọn òkè, a pa gbogbo wọn lẹ́nu mọ́ lórúkọ Jésù. Ó ní ẹ má ro ohun tàtẹ̀yìnwá mọ́, gbogbo àwọn tàtijọ́ ní ẹ má ro mọ́. Ó ní kíyèsí èmi ó ṣe ohun tuntun kan, nísinsìnyí ni ó wù jáde. Ó ní ẹ̀yin kì yóò mọ̀ bí, ó lémi ó lànà ní aginjù, èmi ó sì mú omi jáde ní aṣálẹ̀. Nítorí ọ̀rọ̀ rẹ, nítorí ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo àwọn tá a ti dè ní ìgbèkùn lórúkọ Jésù á tú wọn sílẹ̀. Ohun rere, ohun tuntun ó bẹ̀rẹ̀ sí ní wù jáde nínú ayé gbogbo àwọn ènìyàn tí wọ́n ọkàn wọn gbọgbẹ́, wọ́n fẹ́ ṣe rere, àmọ́ àwọn olórí burúkú kan ti tẹ̀ wọ́n rì. Gbogbo ipá àti agbára òkùnkùn tó lòdì sí agbára Ọlọ́run nínú ayé wa, a bá gbogbo ẹ̀jẹ̀ nípa ìjọ ọ̀dọ́ àgùntàn lónìí lórúkọ Jésù kó má bàjẹ́. A dìde, a rìn, a tẹ̀síwájú, a sáré, ògo wa bẹ̀rẹ̀ sí ní fọhùn òkè lórúkọ Jésù. Gbogbo ipá àti agbára tó lóun lọ dúró dè wá ní kòríta àṣeyọrí, gbogbo ipá àti agbára náà gbogbo wọn dìbàjẹ́ lórúkọ Jésù. Ó ní a fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo ẹkún kó máa wólẹ̀.
àti tinú igi àti tinú àpáta, tinú afẹ́fẹ́, tinú òkun, tinú omi, tójú ọ̀run, tójú àlá, tójú afẹ́fẹ́ ni, tinú ọ̀run ni, tinú afẹ́fẹ́ ni, gbogbo wọn lórúkọ Jésù á bà wọ́n jẹ́. Gbogbo àwọn tí wọ́n ṣe àyípadà, tí wọ́n ṣe àyínìke àti àyínìpadà ògo, tí wọ́n ṣe pàṣípààrọ̀ ògo láti tẹ àwọn kan rì káwọn lè máa fògo wọn fọhùn, lórúkọ Jésù á já àwọn ògo yẹn gbà, á dá padà fẹ́ni tó ní. Gbogbo ipá àti agbára òkùnkùn lórí ayé wa ó dìbàjẹ́ lórúkọ Jésù. Gbogbo tí wọ́n bá lógo wa, ògo ọmọ wa náà fẹ́ fi mọ́ ta yín, lórúkọ Jésù wọn ò ní gbérí mọ́. Tọ́ra akọ́ wípé ní ó sì ṣe nígbà tó di ọjọ́ 10 Olúwa sì lù Lábánì pa. Gbogbo àwọn ọ̀tá ayé wa, gbogbo àwọn ọ̀tá ògo wa, Olúwa bẹ̀rẹ̀ sí ní lù wọ́n pa látẹ̀ní lọ. Bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù ó ní alágbẹ̀dẹ Alexander alágbẹ̀dẹ ṣeun níbi kí Olúwa kó san fún. Olúwa bẹ̀rẹ̀ sí ní san fún àwọn ọ̀tá wa, àwọn tá a fi ṣọ̀rẹ́ tá a mọ̀ pọ́ta ni wọ́n. Olúwa bẹ̀rẹ̀ sí ní ilé wọn jìnnà sí wa. Bí ó ti rí nu, gbogbo obìnrin tí Ọlọ́run fi iṣẹ́ ìránṣẹ́ rán nígbà tí Jésù jíǹde, àwọn obìnrin náà kọ́kọ́ rí. Àwọn obìnrin náà kọ́kọ́ rí tó kọ́kọ́ mọ̀ pé the tomb is empty. Ibojì yẹn ó ti di òfìfo. Kò sí body Christ ń bẹ̀ mọ́. Ìrònú tó bá wọn lójú ọ̀nà ni pé báwo ni àwọn ó ṣe yí òkúta yìí kúrò lẹ́nu ibojì. Òróró tí wọ́n fẹ́ lọ rèé dà sí ara Kristi, òróró ń bẹ lọ́wọ́ wọn, wọ́n fẹ́ lọ rèé anoint body yẹn. The fact wọ́n fẹ́ lọ anoint body gan kọ́ ni problem wọn. Òkúta tí ń bẹ lẹ́nu ibojì, who will roll away this stone for us? Ìgbà tí wọ́n dé ẹnu ibojì, the stone had been rolled away. And even the body has resurrected. The body is no more there. Gbogbo n tó dúró gẹ́gẹ́ bí òkúta ẹnu ọ̀nà ṣerere ayé wa lórúkọ Jésù ní wákàtí, Olúwa yí gbogbo ẹ̀ kúrò. Gbogbo n tó jẹ́ ìbẹ̀rù nínú ọkàn wa pé tí n bá ṣe kinní, tí n bá bẹ̀rẹ̀, bó ní ṣe ṣe, gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ó yanjú fún wa. Gbogbo àròkàn tí másùn dáwọ́ wá lórúkọ Jésù ní wákàtí, Olúwa pa gbogbo ẹ̀ mọ́, ó palẹ̀ rẹ̀ mọ́ kúrò níwájú wa. A bẹ̀rẹ̀ sí ní dìde, a bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀, a sì bẹ̀rẹ̀ sí ní ṣàṣeyọrí. Bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Gbogbo àwọn apá àti agbára àwọn atẹ́nilógorì nípa ọ̀rọ̀ ẹnu lórúkọ Jésù, Olúwa pa wọ́n lẹ́nu mọ́. Gbogbo ipá àti agbára tó ń fọhùn ibi lórí ayé wa lórúkọ Jésù, Olúwa pa wọ́n lẹ́nu mọ́. Torí akọ̀wé rẹ̀ pé ta ni ó sọ tí ó ṣẹ nígbà tí Ọlọ́run ò pàṣẹ rẹ̀. Ó ní èmi ni mò ń wí, nítorí wípé kí a lè fìdí rẹ̀ múlẹ̀ wípé bẹ́ẹ̀ ni Olúwa ní ń wí, kì í ṣe ènìyàn. Gbogbo ipá àti agbára ọ̀rọ̀ tá a sọ sínú ayé wa tó lòdì sí Ọlọ́run lórúkọ Jésù, Ọlọ́run ọ̀rọ̀ tí gbé ọ̀rọ̀ mì, ó gbé àwọn ọ̀rọ̀ náà mì. Gbogbo ọ̀rọ̀ tá a sọ, ìran òdì, àsọtẹ́lẹ̀ òdì, àlá òdì, àwí òdì, ìran òdì lórí ayé wa tó ń ṣe lòdì sí ògo wa lórúkọ Jésù ní wákàtí, gbogbo ẹ̀ dìbàjẹ́. Gbogbo ipá àti agbára Sátánì lórí ayé wa ó dòfìfo. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀tá wa lọ́lọ́run ó ya àgbàdo hà tí ó yá sí wọn lẹ́nu, yóò dí wọn lẹ́nu pátápátá, wọn ò ní nípa kankan lórí ayé wa mọ́. Bẹ́ẹ̀ ni ẹni tó bá lóun ní nǹkan kan tó ń fẹ́ fi bá wa jà, àtòhun ìjà rẹ̀ wọ́n kọjú ìjà sí. Bí ohun ìjà Sọ́ọ̀lù, ó ti kọjú ìjà sí Sọ́ọ̀lù, fúnra lára rẹ̀ náà ló sùn lórí ohun ìjà rẹ̀, ṣọ́ọ̀dù ara rẹ̀ tó fi para rẹ̀. Báwọn ọ̀tá wa ó ṣe mọ́ para wọn nu. Gbogbo ẹni ó bá dìde ogun sí a tó lóun rí nǹkan kan, ìṣẹ̀lẹ̀ kan àbí nǹkan kan tó lóun fẹ́ lò lòdì sí ògo àti ìgbédìde ayé wa lórúkọ Jésù, gbogbo àwọn nǹkan náà wọ́n bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà sí. Gbogbo ipá àti agbára Sátánì lórí ayé wa, gbogbo agbára tọ́tá ń lò láti ba ayé wa jẹ́ lórúkọ Jésù, agbára náà kọjú ìjà sí Sátánì. Agbára náà kọjú ìjà sí ọ̀tá wa àti àwọn ọmọ ogun rẹ̀. Gbogbo tí ọ̀tá wa náà ń fẹ́ lò láti tẹ̀wárì lórúkọ Jésù, àwọn nǹkan yẹn wọ́n di àtẹ̀gùn fún wa lọ síbi ire ayọ̀ wa. Wọ́n di àtẹ̀gùn fún wa lọ síbi ògo wa, àtẹ̀mí àti gbogbo àwọn fáǹsì mi tí wọ́n nífẹ̀ẹ́ mi ń fẹ́ tòdodo. Gbogbo ẹni ó bá sọ wípé nítò ògo wa lòun fẹ́ fi pa wá lẹ́kún lórúkọ Jésù, Olúwa kọlù wọ́n. Ìbínú Ọlọ́run kọlù gbogbo àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni ayọ̀ láàmú ọjọ́. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa, mo sì tún wí pé ẹ máa yọ̀. Àwa kílèmù ayọ̀ yẹn fún ayé wa, ayọ̀ yẹn ni yóò mọ̀ jẹ́ tiwa, ìbànújẹ́ ni yóò mọ̀ jẹ́ tàwọn ọ̀tá wa.
gbogbo ẹni ó bá dìde ogun sí a lójú oorun ni lójú ayé ni nírìn àjò ni lórí afẹ́fẹ́ ni nínú omi ni nínú igi ni níbikíbi gbogbo atẹ́gùn tí bá ń fẹ́ ń bẹ̀ yóò mọ̀ sọ owó òdì sàn ọ̀tá wa ni gbogbo ẹni ó bá dìde ogun sí wa lórúkọ Jésù àgbẹ̀ gbogbo wọn dè. bẹ́ẹ̀ ni tá a bá rí àwọn ọmọ tí wọn ò ní ẹ̀kọ́ tí wọ́n wá torí pé ẹ̀kọ́ rere tí àwárí kọ́ nílé tó sì ń tún ayé wa ṣe làwọn ṣe fẹ́ bínú ògo wa lórúkọ Jésù Olúwa pa gbogbo wọn lẹ́nu mọ́. bó ṣe máa rí nìyẹn torí Jésù sọ fún wa pé ohun gbogbo tá a bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ òun bàbá yóò ṣe é àti nígbàgbọ́ pé Olúwa ti gbọ́ yóò sì ṣe ju bá a ti mọ̀ ọ́ béèrè gan lọ. Jésù Olúwa wa àmín. gbogbo ẹni tó bá gbogbo ẹ bá bẹ́ẹ̀ fẹ́ halẹ̀ mọ́ kí wọn náà halẹ̀ mọ́. ẹ bá sọ̀rọ̀ òdì sí ọ yí padà kó o forúkọ Jésù yí padà. ó sọ pé kì í ṣe tiẹ̀